أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الأمين وعلى أهله وأصحابه أجمعين. أفي كيكي أولون وبا الله وبا أباي أفي كي أولو وفي وبا أولو أولون كوجي كيمي ووغن وكثر الله من أمثاله أولون كوجي روموكو وبا كفى لنا فخرا في الإسلام رجل مسلم ومؤمن ó tó ní fàárí fún wa ní Islam lọ́ba àwọ̀ wọ́n ti dóhùn fàárí mùsùlùmí ni wọ́n mùmínì ni wọ́n wà ń fẹ́lùhù náà dìrò irú wọn wá wọ́pọ̀ kódà tá a bá rí mùsùlùmí tí ọba àwọ̀ ń ṣe òdùn mọ́ ó yẹ kán fúnra sí irú wọn Ọlọ́run jó pọ̀ à ń gbádùn wọn wọ́n ń ṣe tó dùn mọ́ Ọlọ́run yani fi aqwalihi nushamimu raihatal iman à ń gbóòórùn ìgbàgbọ́ níbi ọ̀rọ̀ ẹnu wọn wa fi harakatihi wa tasarrufatihi thabata tawhiduhu ìmọ̀ Ọlọ́run lọ́kàn wọn ò gbé pamọ́ àwa ríru ọba bẹ́ẹ̀ tó gbajúgbajà ó tún wá jólówó tó wá dọ́lọ́run mọ̀ nílẹ̀ Yorùbá lẹ́yìn Ìlọrin akí ọba wo Ọlọ́run jẹ́ kí irú wọn ó pọ̀ Ọlọ́run jẹ́ mi wọn ogun ń dùn mọ́ wa bẹ́ẹ̀ tí ń sì àmọ́ mo lákèésí tí mo fẹ́ pè yín sí kò wá yẹ kó jọ́rọ̀ social media àmọ́ mi ò ní access sí yín ń gbòjá sí pé ní afẹ́ mọ́tò bàtà ẹsẹ̀ yín tàbálà afẹ́ bá yín sọ̀rọ̀ ní access sí yín a sì jìnà sí yín a jìnà sí yín fáfáà àmọ́ a wò pé wasailul i'lamiyya táwọn èèyàn lò yìí náà ká bá wọn lò bóyá la'alla hadhihi risala tablughukum bóyá mẹ́sẹ́jì yóò kàn yín lára ní wíkẹ́ púpọ̀ torí parí pọ̀ bá ní yín àmọ́ afẹ́ pè yín ṣàkíyèsí nípa ọdún Ọlọ́run tẹ́lẹ̀ fẹ́ ṣe ọba wo láwọn fẹ́ sí ọdún Ọlọ́run kí ní jẹ́ ọdún al-Eidu èyí táwa mọ̀ lọ́dún Ọlọ́run òun náà ni ọdún Iléyá àtọdún àwẹ̀ ọdún Ọlọ́run náà àmọ́ tẹ́ bá tó wá lẹ́ fẹ́ sọdún Ọlọ́run náà la nunkiruhu sọ pé kẹ́ mọ́ ṣe ó dẹ̀ dáa kẹ́ ṣe tẹ́ bá rí kó dáa lọ́dọ̀ tìyín àbẹ́mi fẹ́ gbà yín nímọ̀ràn ẹ fi ọ̀rọ̀ yín ẹgbẹ́ ìṣẹ́gbẹ́ ọ̀rọ̀ dédé president Nàìjíríà yìí náà mọ bó ṣe rí Christian wà ń bẹ Muslim wà ń bẹ ẹni tí ó ṣe yìí náà wà ń bẹ àwọn ẹlẹ́sìn míì wà ń bẹ kí president Nàìjíríà wá torí pé òun jẹ́ Muslim ticket lòun fi wọlé kó wá torí bẹ́ẹ̀ kó wá ní òun ó mọ̀ wá ṣe wá sí òun ó mọ̀ tako gbogbo ẹlẹ́sìn tó kù háṣà irú eléyìí kódà Ọlọ́run ọba tó ní wá ò fẹ́ al-insani indama arada an yaquma bi harakati diniyya yajibu alayhi an ya'tabira wa yanzura ila bi'ati allati ya'ishu fiha huwa bẹ́yàn bá fẹ́ máa ṣe nǹkan ẹ̀sìn kó kọ́kọ́ wo society wo l'Ọlọ́run dá sí bẹ́ẹ̀ tí ń ṣe yìí mo sì sọ ó má dùn mọ́ wa pípọ̀ o Ọlọ́run kó wọlá gbogbo dáadáa tẹ́ ṣe kó wọlá Mọ́kà tẹ́ ṣe tẹ́ lọ lè kó àpọ́nlé bá ti gbóntí jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá kó mọ́ ṣàjẹ́ kọ́lọ́run kó jẹ́ kí ní ẹ̀yìn tó dáa àmọ́ kíyèsí mi tí mo fẹ́ pè yín sí wọ́n ní mọ́ jó lọ mò ń wẹ̀yìn ẹ kìí sí gbogbo èèyàn kọ́ ní mọ́ báyàn débẹ̀ ká kẹ́kọ̀ọ́ lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ó bá jẹ́ adarí ọgbọ́n tí ó fi darí ìlú ara Ànábì ló ti lè mú o Yorùbá jẹ́ ìran kan tí ò kí ń jàjà ẹ̀sìn àgbọ́rí pé mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn míì jà nílẹ̀ Yorùbá wọ́n wá yọ ìbọn síra wọ́n yọ àdá síra nǹkan mọ́rò kó lọ́bẹ̀ èyí ló fà kíyèsí eléyìí o bàbá wọ́bà wo jaddadallahu sihhatakum ká mọ́rò kó lọ́bẹ̀ èyí ló fà kíyèsí eléyìí o wa kadhalika unabbihu ha'ula'il ulama الذين يعيشون في بلاده لأنهم يعني ربما العديد منهم لا يلقي له لهذه الأمور بالا bóyá àwọn àfáà tí ń gbé ìwò tán súnmọ́ yín wọ́n lè mọ̀ ìtì Ọlọ́run lè mọ̀ ìtì ìdájú wọn kọ́ bí tí mo fẹ́ wí àmì mi fẹ́ pè yín káàkiri wọ́n sì lè mọ̀ kán tí mo bá yín sọ ní kọ̀rọ̀ náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbàtí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀nkù rẹ̀ fẹ́ kú Abdul Muttalib àwọn Walid ọmọ Mughira àti Abu Jahal wọ́n lọ lè bá wọ́n ní sọ fún ọmọ ẹ̀gbọ́n ẹ̀ yẹn Muhammad
pé tó mọ̀ di pé o kú tán àwa náà wá ṣe ń sùtá torí tí ẹni òjá ṣe ń sùtá látijọ́ yìí bá sọ̀rọ̀ kó tó lọ pé imma an najma' lahu al-amwal ká pa owó pọ̀ jọ fún wa naj'alahu malikan alayna ká sọ́dọ̀ba wa nu'tihi nisa ká fún ní gbogbo obìnrin tó bá fẹ́ kó wá máa bá wa ya'budu ilahana yawman nínú riwaya Abdullah ibn Abbas ya'budu ilahana sanatan kó máa bá wa sin Ọlọ́run ọba lọ́dún kan wa na'budu ilahahu sana káwa náà sin Ọlọ́run tiẹ̀ lọ́dún kan nínú riwaya mi ya'budu ilahana yawman wa na'budu ilahahu yawman kó máa sin Ọlọ́run ọba wa lọ́jọ́ kan káwa náà sin Ọlọ́run ọba tiẹ̀ ní ọjọ́ tó tẹ̀lé tó bá ti lè gbà bẹ́ẹ̀ kò sí problem Ànábì ni mo gbọ́n tí ẹ wí àmọ́ ẹ jẹ́ n gbọ́n tí ọba tó ní mi ó wí Ọlọ́run wá rán Abdullah Jibrilu sí pé kul ya ayyuhal kafiruna la a'budu ma ta'budu wala antum 'abiduna ma a'budu débi tó kéde pé lakum dinukum waliya din ẹ máa sin Ọlọ́run ọba tí yín kémi ó máa sin tèmi bàbá wa Olúwo ẹ̀kọ́ ni lára Ànábì wa Muhammad Ọlọ́run kápá kó sọ gbogbo Mẹ́kà di mùsùlùmí ìjọ tó sọ fún Ànábì pé kókó ní Mẹ́kà mọ́ lọ Mádínà àwọn tó sì gba Ànábì láyé Mádínà ọgbọ́n àti òye ni ó fi bá wọn ṣe tí gbogbo Mádínà fi padà di mùsùlùmí Ọlọ́run ní innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha ìwọ Muhammad ó lè fẹ́ni tó nífẹ̀ẹ́ sí mọ̀nà ó lè fi yan mọ̀nà àǹtọ̀rí kì í jìbárí ó lè ṣe èèyàn ní túláàsì láti mọ̀nà la ikraha fi din ó dẹ̀ lè fi ìfẹ́ tó ní síyàn láti fi mọ̀nà Ọlọ́run ọba ló máa ń mú kéèyàn ó mọ̀nà ó lè ṣe túláàsì tó bá fẹ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ pé ọba àwó sí ni pé Al-Qur'ani ni wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilm kadhalika zayyana likulli ummatin 'amalahum Ọlọ́run ní ìwà Ànábì Muhammad sọ fáwọn sàhábà àfáàwà ibn Abi Harith nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nínú tafsiri ẹ̀ àfáwà Tabari nínú Jami' al-Bayan ó sọ ilé tí mo fẹ́ sọ àfáwà Tabarani nínú Mu'jam as-Saghir wọ́n sọ ilé tí mo fẹ́ sọ kí lọ́rọ̀ náà wọ́n ní àwọn sàhábì kan náà ń bú àwọn ẹlẹ́sìn tó kù yẹn wá ń bú Ànábì àtọ́lọ́hun Ọlọ́run wá sọ fún Ànábì pé sọ fún wọn wala tasubbu alladhina yad'una min dunillah àwọn tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí Allah yẹn má bú wọn mọ́ fayasubbullaha adwan bighayri ilm otherwise wọ́n á bú Ọlọ́run ẹ̀ láì nímọ̀ òkúkú nímọ̀ ń pa ìtẹ́lẹ̀ kí ló kàn wọ́n ẹ̀rí tí àkíyèsí tí mò ń pe ọba àwó sí ni pé à ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń bá wọn sọ̀rọ̀ Ògún ẹ ti sọ ìtàn ẹ̀ Ọya ẹ ti sọ ìtàn ẹ̀ Al-Qur'ani ni ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana máa pe ìpè sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom àti ọ̀rọ̀ tó dáa lẹ́nu ẹ má bú wọn mọ́ ọba ni yín ẹ kì í ṣe àfá oníwàásí ẹ fi yókù lẹ̀ fáwọn oníwàásí ẹ má bú wọn ẹ má ṣépè fún wọn tẹ́ bá ti ń bú wọn tẹ́ ń ṣépè fún wọn yẹn àwọn ta ni Ọlọ́run àbí kí ló kọ rẹ̀ ti ń jẹ́ yìí wọ́n ó jáde wọ́n ó bú wa kò ní dùn mọ́ wa yóò dìjà bá gbé lọ kóòtù ń jò ní kó wá tún wá já wà lákọ̀ọ́kọ́ mọ́ bú wọn pé à ń bú wọn kò ní pọ́n wa lé bẹ́ẹ̀ tábà láà fẹ́ sọ ọdún Ọlọ́run pé ọdún Ọlọ́run ẹjá kọ́kọ́ ń da láyẹ̀ ọdún Ọlọ́run eléyìí Ọlọ́run jẹ́ mi yín ogun Ọlọ́run jẹ́ yìnyín ó dáa ṣé kì í torí ipá àwọn nǹkan lẹ́fẹ́ fi ṣe torí Ọlọ́run lẹ́fẹ́ fi ṣe àbẹ́ fẹ́ fi tako tàwọn nǹkan al-qasdu wan-niyya ẹjá kọ́kọ́ wà ní ẹ̀yẹn kí lẹ́fẹ́ fi torí ẹ̀ ṣe ọdún Ọlọ́run kí ní jọ́dún Ọlọ́run Al-Qur'an wọ́n ní wala yajrimannakum shana'ana qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa má torí hatred àwọn kan kó má wá ṣe déédéé o wà nábì ṣe déédéé ló súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run jù bàbá ọba àwo ìlú tẹ́ wà ò kí ń ṣèlú mùsùlùmí nìkan ẹ gbọ́dọ̀ ṣe déédéé ọba nìyín ẹ kì í ṣe àfá oníwàásí ọba nìyín tẹ́ ẹ bá lérí Christian Muslim àti ẹlẹ́bọ tó déédéé yẹn gbọ́dọ̀ máa wà ń bẹ̀ tẹ́ bá wá torí hatred àwọn ẹlẹ́bọ yìí tẹ́ lẹ́fẹ́ ṣe ọdún Ọlọ́run àwọn villages láti ń gbọ́ pé wọ́n ń ṣe ọdún Ìjẹṣu ọdún Ẹ̀gúnsí nǹkankan àwọn náà ń ṣe láwọn bàbá tó jẹ́ mùsùlùmí tán kún wọn lọ́wọ́ ń gbà wọn láti fi fa ojú wọn sí ní Ìsìláàmù ni so àwọn nǹkan kan bẹ́tẹ̀ lè ṣe Ọlọ́run kẹyìn lásìkí ó kẹyìn nílàkà ẹ fi support àwọn àfáàlú yín
ẹ kówó fún wọn, ẹ kọ́ mọ́sálásí, ẹ kọ́ lé kéwú, ẹ sponsor wọn undergroundly. Àwọn yòókù náà ṣe bẹ́ẹ̀, kò kàn wọ́n ò gbé léjú bíi tiyín. Béèyàn bá ti gbé léjú bíi tiyín yóò tètè jẹ̀bi, yóò tètè jẹ̀bi. Torí pé ní ẹ̀ẹ́kàn ń wò ni pé bí ti ń ṣe yẹn kódà kò kí ń ṣe gbogbo mùsùlùmí ló tún dùn mọ́. Ẹ rí orò tó jáde ní Ìwó àbí kíní àbógun àbí eégún ni mi ò mọ èyí tó jáde. Ẹ rí bẹ́rò ṣe wọ́ síbẹ̀ àwọn ọmọ mùsùlùmí pẹ̀lú ìjáàbù lórí àti àwọn àfáà gan lọ́bẹ̀. That's to tell you pé tó bá dàrú tán wó padà. Kí ojú mọ́ ti Islam lára yín, kójú dẹ̀ má tì yín ló fa kíyèsí eléyìí bàbá ọba wo. Kí ẹ kíyèsí kó má bàa padà di nǹkan àdójútì. Ṣé pé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún yìí ní ọdún Ọlọ́run tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí, ṣó máa lọ bẹ́ẹ̀, ṣó máa mápọ̀nlé lọ́wọ́? Ṣé kò ní dá ìjà ẹ̀sìn lẹ̀? Èyí tó inna akhawafa ma yukhwifuni aw inna akhawafa ma yakhafuni, òun náà ni pé ṣé kò èyí tó dẹ́rù bà wá jù tí ń pa aláyà ni pé ṣé kò ní padà di ogun? Tabala ń sọdún Ọlọ́run, ṣé báwo lẹ fẹ́ ṣe, kí lẹ fẹ́ ṣe ń bẹ̀? Ṣé káwọn àfáà máa wá sí ń bẹ̀ ni? So èèyàn lè ṣe náà, ẹ lè lórú ìsúlùbù táwọn Ìlọrin lò tán sọdún dọ́bà lọ́jọ́ kejì ọdún. Tẹ́ lè ṣe pọ̀, tẹ́ lè fowó ṣe pọ̀, àwọn àfáà pọ̀ nílùú yín tẹ́ lè kówó fún tán lè ṣe nǹkan míì tó bá ti gbé ẹ̀sìn lé ojú níbi tí kèétí ṣe pé àwọn gbogbo àwọn tó wà ń bẹ̀ jẹ́ lẹ́sìn yẹn nìkan. Ogun bọ̀, ipa ọba yẹn ò dẹ̀ ní padà ká mọ́. Kí president Nàìjíríà sọ fún wa pé Islam lòun ó mọ̀ ṣe nìkan, mùsùlùmí nìkan lòun ó mọ̀ support, òun ò fẹ́ rẹ́lẹ́sìn míì, yóò dogun. Kódà bí èèyàn bá fẹ́ ṣe, wọ́n máa ń fowó finance irú ẹ̀ ni. Ká tọ́jú ẹ̀sìn, téèyàn bá ti tọ́jú ẹ̀sìn, wàláhì gbogbo tẹ́ fẹ́ jó ṣẹlẹ̀ yẹn yóò ṣẹlẹ̀. Wọ́n ó padà gba Islam. Beauty làwọn èèyàn ń rí lára ànábì tán fi ń gba Islam. Beauty ọdún kẹ kógi jáde, ẹ kó àdá àtìbọn ti kọjá. Ẹ ṣiṣẹ́ táwọn èèyàn ó fi rí i pé yes, ẹ̀sìn yìí dá ẹja ṣe, kán rí ìwà gidi lára yín tí wọ́n ò fi gbẹ̀sìn láwọn ọba tó kù. Ẹ lè fi èébú àti bẹ́ẹ̀ ṣe ń gbà mí yẹn kẹ́ ẹ fi convince wọn. Kẹ́ ẹ dẹ̀ lè sọ pé ẹ fẹ́ jẹ́ kí gbogbo wọn ó ṣe Islam. Kẹ́ ẹ wá ní ẹ fẹ́ máa sọdún Ọlọ́run tẹ́ bá ti ń ṣe gọ́rọ̀dù yín ni pé purpose ẹ̀ ni pé tẹ́ bá ń ṣe ọdún Ọlọ́run ṣé ó a máa mú kí gbogbo wọn ó gba Islam báyẹn? Ẹja wo ń tá ṣe tí ò ní bí ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá, ìdáwà àfta nìyẹn. Káwo ń tá ṣe, káwọn àfáà tó wà pẹ̀lú yín náà kan wo bó ṣe ń lọ. Ṣé kò ní dìjà ẹ̀sìn? Ṣé kò ní dìjà ẹ̀sìn? Ṣé kò ní má bàá mọ̀ lọ́wọ́? Ṣé bí ó ti máa lọ́nu tọ́ba àmì bá padà jẹ lẹ́yìn yín nígbà tẹ́ bá pẹ́? Ṣé kìíní yẹn ò ní dàrú? Ṣáwa mọrú ọba tí ó padà jẹ? Ṣé kò kí ń ṣe ẹlẹ́bọ? Ṣé kò kí ń ṣe ẹlẹ́sìn míì? Tó bá tiẹ̀ jẹ́ mùsùlùmí, só lè lẹ́sìn bíi tiyín? Tó bá lẹ́sìn bíi tiyín, só lè lówó tó lè fi finance àwọn àfáà? Opportunity come but once, eléèbó ló sọ bẹ́ẹ̀. Àlùfúrúsọ̀ lélẹ́yìí opportunity ni fún Ìwó àti gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá pé a nírú ọba Ìwó tá à ń fẹ́ nírú ẹ̀ rí, ó tún wá jọba aláṣìkí. Opportunity ni fún wa, bó ṣe yẹ kẹ́ ẹ̀ ń lò lọ bẹ́ẹ̀. Àmọ́ èyí tó bá yẹ ká pè yín ṣàkíyèsí ń bẹ̀, bàbá ọba Ìwó ẹ bá wo, ẹ mọ́ fojú ọmọdé wò wá o. Ẹ kíyèsí àárín yẹn, inú wa ń dùn. Níjó ní táwọn kan ṣe bákan gbà tẹ́ lọ Mọ́kà, àwa náà jáde sọ̀rọ̀. Tán fẹ́ mọ wé trade Islam lára yín, wọ́n fẹ́ mọ fi ta sí yín, àwa náà jáde sọ̀rọ̀. Àwa la ni yín, Islam ló ni yín, ẹ̀yin náà lẹ làwa náà. So kò wá ní dáa kí nǹkan máa bàjẹ́ lọ ká wá rí i pé a ti sọ negative side, yàní positive side, ká má lè sọ negative side náà. Torí pé ní gbogbo adarí Ọlọ́run ó béèrè bó ṣe lò. Gbogbo society tí mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí bá ti wà, alùvímọ̀ bá ti wà, ó ní bọ́n ṣe máa ń darí ẹ̀ in order to avoid ogun yẹn gẹ́gẹ́ ní ká avoid, torí ibi tí Ọlọ́run dá wa sí. Ọlọ́run já rọ́bà wò pé ìlú Ìwó Ọlọ́run mọ́jọ́ bàjẹ́ mọ́jọ́ dàrú. Hádà wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.